mọ́mì àṣìàtà ẹ̀ka lẹ́mà ẹ̀kú ọ̀rọ̀ ọmọ ẹ̀kú ọ̀rọ̀ òbí lórí ọmọ èmi náà máa bẹ̀yìn pé kẹ́ má bínú ní ọ̀nà tí n bá gbà tí n bá fi ṣe yín ẹ má bínú ara ọmọ ló ta èmi náà dúró fún àwọn ọmọ mi ni ṣó ti yín èmi náà kì í ṣe oníwàhálà mo lérò pé ẹ gbọ́ fídíò tí mo ṣe tán kí n tó ṣe first video yìí láti sọ fún yín wípé mo rí fídíò yín àgbàlagbà ní wọ́n dẹ̀ ń fa àgbàlagbà wọ́n máa fi ń tẹ ọmọdé lọ́rùn ní kí n má sọ pé wọ́n fi ń yan ọmọdé jẹ mi ò ṣe oníjà mi ò mọ̀ yín rí ṣó ti yín mà but nǹkan tí mọ́nímọ̀ ṣe tó tún wá kọ̀ tí ò feel remorseful mo lérò pé tẹ bá wo fídíò tí mo play kí n tó ṣe fídíò yìí téèyàn bá jorí ahun omi á bọ́ lójú ẹ̀ ṣe rí láàrin èmi àti yín mà èmi personally mọ́mì mo sọ fún yín pé ẹ má bínú sí yín ẹ má bínú mo bẹ̀ yín pé èmi àti mọ́nímọ̀ máa ṣe the rightful thing fún àwọn ọmọ mi torí àwọn ọmọ mi ló subject sí bully mọ́nímọ̀ dẹ̀ ṣe ìṣẹ̀dá àwọn ọmọ mi ẹ jẹ́ kó mọ́nímọ̀ kó ṣe the right thing fún àwọn ọmọ mi èmi àti asetu tí ó ti yín mà bọ́ lọ́dọ̀ tí yín mọ́mì èmi sọ fún yín sí pé ẹ má bínú ẹ jọ̀ọ́ mà ẹ foríjì mi ẹ dáríjì mi lẹ́ni ọ̀nà tí n bá gbà fi ṣe yín personally kì í ṣe mọ́nímọ̀ ọ̀hún èmi àti mọ́nímọ̀ ṣe bẹ̀rẹ̀ ní ọmọ mi ẹ má bínú ìyá mi ẹ jọ̀ọ́ ẹ foríjì mi. ìyá mọ́nímọ́ní ìyá mọ́nímọ̀s màmá mo fẹ́ bẹ̀ yín mo dẹ̀ fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ìyá tẹ́ lọ́mọ tó ń ṣe business ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ní kankan ṣe pẹ̀lú àwọn tí ò ṣe business ṣe rí pé mi ò ní ìyá mi ò ní bàbá mọ́ ṣùgbọ́n mo máa ń ro ọpọlọ mi mo máa ń ṣe kí ni mo máa ń ro ọpọlọ mi gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin ẹbí ẹ̀yin ará ẹ̀yin ojúlùmọ̀ ó bà mí kò dùn mí a lè fi wẹ́ni tí ò bá rárá íméjì mọ́nímọ̀s tó ti ń gbé bọ̀ láti bí ìjẹrin íméjì tó ti ń gbé bọ̀ before ìjẹrin kò lè ríru íméjì yẹn mọ́ títí láíláí mọ́nímọ̀s can afford it ó lè avoid ẹ̀ but ó believe pé àwọn ọ̀rẹ́ òun powerful ẹ rí i pé nígbà tí mo tún complain fún ó lọ gbé kinní ìdúmàtà instead kó feel remorseful pé lágbájá sister mo ṣẹ̀yìn mo rí pé ẹ ti bínú gan ẹ má bínú ẹ mà ìmọ̀ eke sister ti ṣe mi tí mo ti bínú mà ti sọ̀rọ̀ tìyá Monimus is another example nígbà tí màmá jáde lánàá mi ti wo fídíò màmá wọ́n ní màmá ti ṣe apology èmi náà jáde èmi náà ṣe apology mi ni pé màmá mi iṣẹ́ ní ibi mi ò dẹ̀ ń wá wàhálà but I have to do what I have to do láti secure ọmọ mi ẹ̀yin náà jáde ẹ̀ ń ṣe apology nítorí ọmọ yín èmi náà máa dúró tán nítorí ọmọ mi. ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ nínú fídíò yìí tí ẹsẹ̀ wò tán yìí ẹ ti gbọ́ bí ó ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí ìyá Monimus lórí nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti Monimus ẹ ti gbọ́ bí ó ṣe sọ wípé òun bẹ ìyá yìí ò wípé kó má ṣe bínú rárá àti rárá òun kàn nílò láti dúró nítorí àwọn ọmọ òun ni ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí o. tó bá jẹ́ pé èmi náà jẹ́dá tó máa lọ ń kẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ tó máa lọ ń ba tèèyàn jẹ́ mi ò ní lẹ́nu ọ̀rọ̀